ṣé dáadáa ni mo bá yín, ṣé dáadáa ni mo bá yín. Gbogbo bí tẹ́ bá ti ń wò mí, Nàìjíríà lèmi wà o. Mo dẹ̀ ń kí yín pé ẹ káàbọ̀. Alase Nimi. Very simple recipe ni mo mú wá lénìí. As simple as it is, ó máa ń fẹ́ yíwọ́. Àmọ́ èmi wá láti wá sọ fún yín method tẹ́ máa lò tí ò ní fi yíwọ́. Mo fẹ́ lọ sí àwọn ìlú tó ti máa ń ṣe báyìí. Tó ń gúnyán. Ẹ ti rí odó ń gúnyán. Mi ò gúnyán because ẹ ṣáà rí odó ń bíbà. Àmọ́ àwọn modernized Pundo Yam òun ni mo fẹ́ kọ́ yín. Pẹ̀lú mi, ẹ rò pé pẹ̀lú pé wọ́n ti sọ di Poundo and all that, ó sì máa ń nira fún ọ̀pọ̀lọpọ̀ wa láti lè ṣe. Àmọ́ nísìn mo fẹ́ kọ́ yín. Ẹ sit kẹ́ relax. So Poundo Yam flour wa òun lélẹ̀. Omi ìbáwọ́rẹ̀, ọmọ rẹ̀gùn àti ìgbàkọ̀ tí a fi kọ́ ó tán. Tẹ́ bá notice nísìn, ẹ jẹ́ n ṣí. Omi mi ti hó. Láì má gbára wa ní àkókò. Eléyìí náà ti hó, ti gbóná dáadáa. So láti inú ẹ̀ ni mo ti ṣẹ́ sí. So tẹ́ bá ń rí pé mo ṣẹ́ omi, ṣé má rò pé omi tútù ni o. Omi gbóná ni o. So báyìí, láì gbára wa lákòókò, bí omi yẹn ṣe hó, ẹ try láti yíná sílẹ̀ díẹ̀. Ṣó ti yé yín? So wọ́n bá poundo tí mo fẹ́ rò yìí ló jẹ́ kí n bu wọ́n bá omi yìí. Ṣó ti yé yín? Quantity omi tẹ́ bá mi poundo tẹ́ fẹ́ rò ló máa determine omi tẹ́ máa bù léná. Wọ́n bá lè mi fẹ́ rò. So omi yẹn ìgbà tí mo ti sọ̀rọ̀ yẹn omi yẹn ti dry díẹ̀. Ẹ jẹ́ n bù sí. Mo sọ fún yín pé omi gbóná ni. So kò nídìí kíní. Ẹ bó ṣe ń bọ̀ bò omi gbóná ni. So ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Ẹ dà gbogbo ẹ̀ sí. Káwa máa wá rò lọ. Ẹlòmíì tó bá like kí poundo ẹ̀ kó le. Ẹ máa fomi sí, ẹ tún máa add poundo flour mọ́ ni. Ẹ máa fi agbára, ẹ máa fi yí. Ẹ má mú rò pé ó túká jù. Torí nǹkan tẹ́ fi rí pé ó túká ni pé omi yẹn ṣì kù díẹ̀ láti fi múró. Àwa yí báyìí. A máa rò báyìí. Agbára la máa fi máa ro poundo yìí torí pé ó máa ń dìde mọ́yàn lọ́wọ́, ó máa ń dàbí fùfú ni. Ó máa ń dàbí fùfú. So ẹ máa tẹ̀ mọ́lẹ̀ kíákíá. Ẹ máa add omi sí. Wọ́n tó bá mọ̀ pé ó máa ń jẹ nǹkan líle. Ẹ máa add flour mọ́ ni. A máa fi agbára rò. Ṣàgbára pé kàdé wa máa ṣe kíní o. But àwọn ọjọ́ kan wà, wọ́n máa ń need strength yín. Ṣùgbọ́n kí táwọn ìyá wa bá ń gúnyán. Àwọn òyìnbó tó sáré dẹ̀rọ̀ fún wa pé poundo flour. Wọn ò ní pé bóyá ò ní lo strength ẹ̀ náà rárá ń bẹ̀. So táwọn ìyá wa náà bá ń gúnyán, akọ́ṣẹ́ ló máa ń ṣe. Òun lọ̀rọ̀ poundo yìí. Ẹ fà mọ́ra dáadáa, ó máa múrọ̀. Láti lè jẹ́ kí kókó má sí ń bẹ̀. Omi ìbáwọ́ wa, iṣẹ́ tó ń ṣe nìyẹn. Ẹ bá ń ro poundo àbí sẹ̀mọ́ àbí àmàlà, ẹ gbọ́dọ̀ mú omi ìbáwọ́ sẹ́gbẹ̀ẹ́. Bó sì ṣe wà yìí ó sì le. Ní tèmi ó le dáadáa. Àmọ́ mo nígbàgbọ́ pé kò ní kókó mọ́. Màá tún wá add omi sí. Poundo gbọ́dọ̀ rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ torí tó bá ti tutù, òun máa ń tètè fẹ́ lami torí kò kí ń ṣe original pounded yam. Ṣó yé yín? So tẹ́ bá ń ro poundo yín láti ilẹ̀, ẹ má jẹ́ kó rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀, kò ń ṣàmàlà. Ẹ ti rí pé láì tiẹ̀ tí dáwọ́ dúró, ẹ lè tell pé kò sí kókó ń bẹ̀. Àmọ́ ẹ máa fi gbára yín rọra múrò ẹ̀ dáadáa. Ọmọ ìyẹn ló délẹ̀ yìí. Tó bá rí pé bóyá ó rí rò dáadáa lórí iná, àwọn ìyá wa kò sí tìjú ń bẹ̀. Wàá gbé, wàá sọ, wàá lè fà mọ́ra dáadáa. So omi yìí ò tí lè tó láti fi sè torí ìwọ tó bá mọ̀ pé ó máa ń láì kó le. Go ahead, má add omi mọ́. Ó kàn máa fà mọ́ra ni. Bọ̀ ní báyìí, èmi máa add omi mọ́. So ẹ add omi mọ́ báyìí. Ẹ ha gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ etí pọ́ọ̀tù yín. Ṣó ń yé? Ẹ mú ọmọ orogùn yín náà. Ẹ
ẹ há kúrò báyìí so á wá dàbí process bá ṣe ń ṣe sẹ̀mọ́ àbí àmàlà ẹ má gbàgbé pé mo lò iná o so àwa rọra fi ìgbà kọ wa rọra dànù díẹ̀díẹ̀ báyìí so nísìn quantity omi tí mo fẹ́ bù sí ló máa fi tell bí texture tèmi fẹ́ jẹ bó ṣe máa rí. ní stage yìí omi tẹ́ bá máa bù sí ó máa determine bẹ́ẹ̀ bá ṣe fẹ́ jẹ́ kó le sí o tó ti yé yín o tó bá fẹ́ kó le àmì kó rọ̀ jù ọmọ ìdíwọ̀n omi tẹ́ máa bù sí àwa filẹ̀ á fi sí àjẹ́ kó sè mọ́ra wọn. so ní báyìí mo ti wà sure pé yes ti jiná dáadáa mọ́ra wọn omi yẹn ẹ ti rí omi yẹn ti sè mo ń gbóòórùn iyán ti ready already iyán ti sọ kútó wọ̀wọ̀ ó ti sẹ́ńgẹ́ mẹ́ǹgẹ́ àmọ́ a máa yí báyìí a máa rò ní báyìí ti rí pé yes a máa yí báyìí a máa rò ẹ ti rí ọ̀ tó bá rí pé ọtún mo fi sọ pé ẹ má ya omi lù láti lẹ̀ ọ̀ tó bá rí pé bóyá ó ti rọ̀ jù fún ẹ o you can add more flour to it but ní báyìí ti jiná fún èmi màá kàn fẹ́ fà mọ́ra dáadáa ni tá a lè bẹ̀lẹ̀ wọ́n gbọ́ ẹ fún mi níyàn tó bẹ̀lẹ̀ o òun ni Alase Nimi rò mo ń sí oúnjẹ ṣá kí ló ṣẹlẹ̀ gangan ẹ jẹ́ ń sọ kalẹ̀ kí n fà mọ́ra báwọn ìyá wa ṣe kọ́ wa ó ti paná díẹ̀ tó ń yé ó ti jiná báyìí so ká kò fà mọ́ra ó mú rọ̀ kó ṣe pọ̀tìpọ̀tìpọ̀tì ó yá iṣẹ́ bẹ̀rẹ̀ èmi nìkan tán ọmọ you get brain you come fine you come sabi cook you be wife party right ṣé báyìí máa ń kọ́ nìyẹn okay so nísìnyí a fẹ́ kọ́ báyìí ìgbà kọ́ wa tó wà nínú mi yẹn kọ́ báyìí ọmọ èmi nìkan tán yan ló dúró rè màá kọ yòókù behind the camera mo kàn fẹ́ jẹ́ kẹrí bí ó ṣe sọkútù ọ̀wọ̀ tó sẹ́ńgẹ́ mẹ́ǹgẹ́ sọ fún mi pé téèyàn bá mọ oúnjẹ sè ó yẹ káyìn ó yẹ ká kiri. ẹ lè fi yan jẹ any soup of your choice látòrí ẹ̀gúsí ni títí dórí ẹ̀fọ́ rírò títí tó fi dé orí ilá alásèpọ̀ tó fi dé orí ọ̀rúnlá tó fi dé orí ó yẹ máa pè fún mi tó fi dé orí goat good bí wọ́n ṣe ń ro Pundo Yam lélẹ̀ mo lérò pé o kọ 1 or 2 tips níbẹ̀ ẹ fi iṣan fà á dáadáa mo ṣe ṣe tèmi náà ire o àtúmọ̀ ríra ní ọjọ́ mi ọjọ́ àlàáfíà bye.